ǹjẹ́ ẹ mọ̀ pé gbogbo ọmọ ológo ló máa ń jagun? Ọmọ ológo tí ò bá réèyàn jagun ayé fún, tí ò ní bàbá, tí ò ní ìyá, yóò jagun ayé tó pọ̀. Kò wá sí ọmọ ológo tí ò ní lógun. Nítorí wípé a máa bí ogun mọ́ ọmọ ológo ni. Gbogbo ọmọ ológo tí ò bá wá jagun kò ní débi ògo rẹ̀. Ẹ máa wò pé kí ni lecture tí bàbá Fágbéró mú wá yìí. Gẹ́gẹ́ bí òye mi àti ọ̀pọ̀lọpọ̀ ìrírí mi, bí mo ṣe mọ̀ yìí, ó jẹ́ ó yé mi wípé gbogbo ọmọ ológo wáyé wá jagun ni. Ẹ rí i pé bẹ́ẹ̀ lómi bá débí wọn ni ọmọ ológo sì ni ọ́. Kí wá ló dé tí ò tí ìrógo rẹ̀ lò? Ọmọ yìí sì ní ẹ kó ti kọ́lé mọ́lé kó rọkọ̀ mọ́kọ̀ kó ṣe gbá kó ṣàwo kò tí rí kankan ṣe. Ó pọ́sibú dáadáa. Yóò mọ fetí gbọ́ oore ni oore ò ní dọ́dọ̀ rẹ̀. Nítorí wípé nínú ìran kọ̀ọ̀kan, a máa ń dá àwọn ọmọ ológo kọ̀ọ̀kan sínú àwọn ìran kọ̀ọ̀kan. Ohun tó wá máa ń fìyà jẹ ìran kọ̀ọ̀kan ni wípé ìran tó bá ti pa ọmọ ológo inú ìdílé wọn, ìyà máa ń jẹ wọ́n. Nínú ilé míì, ó lè má ju ọmọ ológo kan àbọ̀ ọmọ ológo méjì tí mẹ́ńbẹ̀ lọ. Tí wọ́n bá ti wá pa ọ́pọ̀ tí wọ́n pa, tó bá jẹ́ ọ̀kan náà ni wọ́n pa, èkejì náà wọ́n pa, ó lè má sẹ́ni tí ó tún dìde ṣe rere nínú ilé òun mọ́ táyé ìparẹ́. Àfẹ́ni tó náà bá dé togun tó wípé lóòótọ́ wọn ò bí ògo mọ́ òun, ṣùgbọ́n wọ́n sáré ògo ló fi lè rógo lò. Ṣùgbọ́n gbogbo àwa tá a bá ti jọ́ ọmọ ológo, gbogbo ibi tó dé, ọba lọ́la ni ọ́. Gbogbo ibi tó dé, ó jọba. Ìràwọ̀ tí ó pàṣẹ ni ọ́, ó jagun. Ẹlòmíràn tó máa wò pé kí ni bàbá Fágbéró ń sọ yìí. Gbogbo ọmọ ológo ló sábà máa ń ṣìyàwó fẹ́. Gbogbo ọmọ ológo ló sábà máa ń ṣìyàwó fẹ́. Ẹ rí wípé ẹlòmíì kó tó di wípé ó níyàwó, nǹkan máa lọ déédé fún. Yóò níyàwó tán gbogbo sì máa lọlẹ̀. Ẹlòmíì kò nígbà tí ò tí níyàwó kò tí dá fún, gbà tó bá níyàwó tán ni ó tó máa dáa fún, torí pé ó rí ìyàwó fẹ́, ó rí ògo fẹ́, ó wá rí ọmọ alálùbáríkà fẹ́. Kò sọ́mọ ológo, kò sọ́mọ alágbára tí ìṣìyàwó fẹ́. Ṣẹ́tùn wá gbódòdó ọ̀rọ̀. Gbogbo ọtọ́ bá jẹ́ ọmọ ológo, tó jẹ́ tó jẹ́ ọmọ alágbára, kìí ṣe wípé bóyá bàbá rẹ jẹ́ ọdẹ àbí nǹkan kan là ń sọ. Tó jẹ́ ọmọ tá a bí tògótògó, tá a bí tìràwọ̀ tá a bí tọlátọlá. Tó gbódòdó ọ̀rọ̀. Tó bá fẹ́ rógo rẹ̀ lò tó sì fẹ́ pẹ́ láyé, kò gbọdọ̀ dúró lórí ìyàwó kan. Gbogbo ọmọ ológo tọ́jọ́kùnrin kò gbọdọ̀ dúró lórí ìyàwó kan. Nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológo ni máa ń ṣìyàwó fẹ́ láàárọ̀ ọjọ́. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ alágbára, ọ̀pọ̀lọpọ̀ ògo àgbáyé
ní máa ń ṣìyàwó fẹ́ láàárọ̀ ọjọ́. Tí ó bá wá fi mí ilé kó fi mí ilé kó fi sọplimẹ́ǹtì èyí tó fẹ́ tó kù díẹ̀ káàtó yẹn, ó lè ṣeé ṣe kó má débi tí ń lọ bọ̀rọ̀. Ìdí nu tá a fi ní gbogbo ọmọ ológo ló wáyé wá jagun. Ṣé rí bó ṣe wá wà ní ìkìlọ̀ wà ń gbàǹjà o? Gbogbo ọmọ ológo lóbìnrin lọ́pọ̀lọpọ̀ wọn náà máa ń ṣe ọkọ fẹ́. Torí pé àwọn náà máa ń rí ohun tí ń dán bí wúrà ń gbà míì. Mi ò ní gbogbo ọmọ ológo lọ́kùnrin ní máa ń ṣìyàwó fẹ́ o. Mi ò ní gbogbo ọmọ ológo lóbìnrin ní máa ń ṣe ọkọ fẹ́ o. Ṣùgbọ́n ibi tá a bá ti ń sọ̀rọ̀ 80%, ó ti di ọ̀rọ̀ tó jẹ́ general. Ó ti di ọ̀rọ̀ tó kárí ayé. Ó ti di ọ̀rọ̀ gbogbogbò. Ọmọ ológo gbọ́dọ̀ múra. Ọmọ ológo ò gbọ́dọ̀ sùn. Àyè àdúrà ọ̀tọ̀, àyè ogun ọ̀tọ̀. Àwọn bàbá wa ní ogun lọ́lọ́jọ́ kan àpọ́njú, orí ẹni lọ́lọ́jọ́ gbogbo. Ọmọ ológo gbọ́dọ̀ ṣoògùn. Oògùn tó fi rógo rẹ lò. Oògùn tí wọn ò fi ní ṣẹ́ orí ẹ̀mí rẹ. Oògùn tó fi débi ògo rẹ. Ọmọ ológo gbọ́dọ̀ lò ó. Gbogbo àwọn bàbá wa tí wọ́n jó lórí fún wa nílẹ̀ Yorùbá lónìí, kò sí èyí tí ò jagun ògo, kò sí èyí tí ò jagun ìràwọ̀, kò wá sí ìtọ́ wá dúró lórí ìyàwó kan. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà ń lu ọba, yóò dára fún yín o. Ẹ kéré oko wálé o. Gbogbo ẹ̀yin tí ìyàwó yín ò tí yọwọ́ mọ́ yín lọ́wọ́, ẹ ṣògùn ẹ dè ìyàwó yín mọ́lẹ̀, ẹ ní dààmú. Ẹlòmíì lè máa wò wípé kí ni bàbá Fágbénró sọ yìí. Kò sí ní tó burú tó bá làdúdù fún ìyàwó rẹ o. Kò sí ní tó burú tó bá ṣògùn fẹ́ sí ìyàwó rẹ. Bí ìyàwó rẹ bá kọ̀ ọ́ lẹ̀ tó dọmọ sí ọ láyà, ìrìn àjò ọmọ máa ń dàrú ni. Lórí pé ibi tó bá lọ lọ́hùn, o lè mọ̀ rántí ọmọ rẹ̀ lọ́dún 10. Bóyá àwọn fògùn gbá lọ́rọ̀ rẹ̀ nígbà tó ń lógo tí wò ó sì mọ iyì rẹ̀. Ó sì lè dà ìrìn àjò àwọn ọmọ rú. Ìrìn àjò gbogbo wa àtàwọn ọmọ wọn ò ní dàrú o. Torí pé mo rí pé ìṣòro tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tó wà ń lu ọba ń kojú ni wípé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ń yọwọ́ ńgbà tí wọ́n mú wọn dọ́hùn. Kò wá sí ní tó burú, ó ti mú ìyàwó rẹ̀ dọ́hùn. Ẹ ti bímọ kan, ẹ bímọ méjì, ṣoògùn fẹ́ sí. Kọ́mọ rí tóbi mi ń rò mọ́. Tí ẹ ṣoògùn sí kọ́mọ rùn sí gbogbo ọkùnrin. Kò sí ní tó burú ń bi èyún. Kéèyàn ó fògùn fẹ́ obìnrin láàárọ̀ ọjọ́ ni ọ̀dà. Kẹ́ tó fẹ́ra yín, pé ògùn fẹ́ lẹ fi fẹ́ra yín, ìyẹn ló máa ń lẹ́yìn. Ó ní jẹ́ kí ìyàwó yẹn ó pẹ́. Ṣùgbọ́n ẹ ti ní ìfẹ́ ara yín, ẹ ti pàdé ara yín, ọmọ ti wọ̀. Kí ilé yẹn má dàrú kẹ́ lè rọ́mọ tọ́. Ẹ ṣògùn fẹ́ síra yín, kò sáburú nú ẹ̀. Àwọn àdódò ń bẹ tí mo mọ̀ tó ya wèrè. Èyí tó máa wẹ̀ lọ́sẹ̀, èyí tẹ́ fi pa nǹkan bára yín sùn, gbogbo ìwọ náà béèrè fún. Ìwọ ọmọ ológo tán lọ́mọ ológo ni ọ́. Àwọn ọṣẹ tí èèyàn fi ń rógo èèyàn ń lò ń bẹ o. Tí mo jogún lọ bàbá mi Edward Òrìṣàtọ́lá. Kọ́lọ́run bá ń fọ̀run kẹ́ bàbá mi. Gbogbo ẹ̀yin followers mi all over the world. Bàbá ṣàdúrà fún bàbá mi. Iwájú tó kọjú sí kọ́ máa dá sẹ́yìn tó sì fílẹ̀ ọmọ bàjẹ́ àwa lẹ́yìn rẹ̀.
kí nǹkan kan má ṣe wá. Àwọn iṣẹ́ ń bẹ téèyàn fi ráyé lò, àwọn iṣẹ́ ń bẹ téèyàn fi rówó lọ́wọ́ àwọn mọ̀lẹ́ ń bẹ, àwọn aṣínà ń bẹ, àwọn oṣólẹ̀ ń bẹ. Ọdún tuntun la wà, ìwọ náà béèrè fún kan, ìwọ náà tiẹ̀ dánṣẹ́ wa bóyá rọ́là tiẹ̀ ń pa látọ̀dún yìí. Nọ́mbà tẹ́ lè pè mí sí rèé 080 30 45 6383 080 30 45 6383 080 30 45 6383 òun ni fóònù nọ́mbà mi. Ìlú Ìlọrin náà ni mo wà. Anywhere tẹ́ bá ti ń bọ̀ wá, tẹ́ bá ti dé ìlú Ìlọrin, ẹ sọ fọ́lọ́kọ̀ kó dúró, kó dé last bus stop kẹ́ tó dúró. Tẹ́ bá dé last bus stop tẹ́ fi dúró, ẹni kọ́lọ́kadà ó lead yín tàbí kó gbé yín kọ́mọ bọ̀ ilé epo Ibrolac lágbo ọba. Ilé epo Ibrolac lágbo ọba. Tẹ́ bá ti délé epo yẹn tán, ẹ bèrè junction Olú guest house. Bí òpópónà méjì sí ilé epo náà ni. Ẹ bèrè ilé Fágbéró ọmọ Òrìṣàtọ́lá. Ṣé rí junction Olú guest house yẹn? Signboard mi bẹ́ẹ̀ Òrìṣàtọ́lá Ifágbéró Herbal Medicine Limited. Organizer kan wà ní junction yẹn. Alhaji Hasan ọmọ Ẹdẹ. Ẹ̀yin ẹ bèrè ilé Fágbéró ọmọ Òrìṣàtọ́lá lọ́wọ́ rẹ̀. Àpèsè ìṣègùn àgbáyé. Tó ṣe anybody tẹ́ bá junction yẹn, ẹ bèrè ilé Òrìṣàtọ́lá. Wọ́n náà wọlé mi sí ní ọkàn wọ́n balẹ̀ o. Gbogbo àwọn ọmọ ológun àní kútòkòtògbò o. Ẹlòmíràn ni wọ́n bá pa wọ́n lè pa sàárè rẹ̀, ayé lè pa yẹn tí wọ́n ní jí onísàárè o. Ayé a máa pa ọmọ ológo tí wọ́n ní jí orógo rẹ̀ lò. Wọ́n pa tògòtògbò. Wọ́n dùn kí èèyàn pa ọ́ tògòtògbò, wọ́n náà múra sáré. Mi ò ládùúrà ògbà o. Ṣùgbọ́n kò sí ní tó yára jẹ́ bí oògùn. Ìdínú tí gbogbo olúkálùkù ṣe dà sí di oògùn. Ìwọ náà so oògùn. Káyè rẹ̀ ó le gún. So oògùn. Kó lè rí nǹkan gidi sínú ayé. So oògùn kẹ́mi rẹ̀ ó le gùn. So oògùn kó lè lówó pé kò sábúrú ń bẹ́ẹ̀. Àwọn ìyọnu oṣólẹ̀ ń bẹ lóríṣiríṣi tó ṣe. Tó ní dààmú mọ́nú ayé. Ní tí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa gbàdúrà oṣù 3 4 sí lórí òkè. Ààbò ọṣẹ fún ní láàrin ọ̀sẹ̀ kan mọ̀ láyé padà wẹ́rẹ́wẹ́rẹ́ ọmọ jẹ ọmọ dúpẹ́. Ọkàn wọ́n balẹ̀ o. Àkú àsìkò yìí o. Àkú bójú ọjọ́ ṣe rí o. Gbogbo ẹ̀yin fans mi, followers mi all over the world. Ẹ ra àánú gbà o. Ẹ like, ẹ comment. Ẹ share. Ire o. Ire gbangba.